ṣẹlẹ̀ nígbà tó lọ ká military mọ́ bẹ́ẹ̀sì wọn níbi tí wọ́n pé ó ní number 1 o wọ́n lọ bọ́ ọmọ ológun ní bùbá ọmọ ológun wọ́n dẹ̀ pa nínú wọn àdẹ̀gbọ́ pé àwọn ọmọ ológun pa nínú àwọn. wọ́n pa bẹ́ẹ̀ o. tó you see the infantry. láti lọ bá wọn. láti wọ bẹ̀yẹn. tẹ́ kó artilleries Nàìjíríà sí. You are welcome to DriveTV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. sóògùn ká ti bí pẹlẹbẹ mọ́ ọ̀lẹ̀ jẹ Ọlọ́run sọ wípé gbogbo ẹni tó bá jẹ́ olórí òun yóò jábọ̀ lórí gbogbo àwọn tó jẹ́ olórí lé lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn nígbà tó ń jẹ́ olórí lọ́wọ́ yẹn ẹni tí pọ́lísì rẹ febi pa ọ́ jábọ̀ fọlọ́run ẹni tí pọ́lísì òṣèlú rẹ pọ́lísì ìṣèjọba rẹ tó rán lọ sọ́run nítorí àìní ọ́ jábọ̀ fọlọ́run ẹni tí pọ́lísì ìṣèjọba rẹ tó jẹ́ kí àwọn ajínigbé ó jí gbé tí wọ́n pàdánù ọ́ jábọ̀ fọlọ́run ẹni tí pọ́lísì ìṣèjọba rẹ tó jẹ́ kí àwọn Boko Haram gbẹ̀mí wọn dànù ọ́ jábọ̀ fọlọ́run ọlọ́pàá tó jẹ́ kí àwọn yúùtì ó padànù nítorí EndSARS nítorí àìṣedéédé ìjọba rẹ ó jábọ̀ fọlọ́run ẹ wá gbọ́ mi o nígbà tó wá jẹ́ pé ọjẹ́rú olórí bẹ́ẹ̀ tó jábọ̀ fọlọ́run tówó náà ní adaranjẹ̀ ní wá gbogbo aláàsì jábọ̀ bá ṣe daranjẹ̀ sí abájọ tí àwọn onímọ̀ fi sọ fún wa pé ká ní àwọn èèyàn mọ tí ń bẹ ní ipò ìṣèjọba ìṣe ajé adarí ni wọn ò bá ní wọn bá darí wọn ò bá máa sá ni gbogbo àwọn tí ìbá máa dá darí wa àbá máa bẹ̀ wọ́n débẹ̀ ni ṣùgbọ́n nítorí pé wọn ò mọ ohun tó rọ̀ mọ́ etí wọn ò rí ìwọ̀n ń wá agbára tí wọn ó lò ó ní wọ́n ń wá etí wọ́n fẹ́ jẹ́ ń bẹ̀ nìkan ní bẹ lórí ẹ̀mí wọn. complications tó wà nínú ìlú wọn ní tweet ẹ̀ tí wọ́n fi láwọn fẹ́ sàárẹ̀ tí wọ́n láwọn fẹ́ ṣe gómìnà wọ́n wá desperate débi pé bẹ́jẹ̀ bá lè sàn kó sàn kódà bọ́mọ ìyá wọn lè lọ́kọ́ lọ kí wọ́n sáà ti rí ipò yẹn dé náà ni ẹ̀yin olóṣèlú ẹ pẹ̀lẹ́ o agbégilérí tẹ̀yìn lójú torí tẹ̀yìn bá irúgi títí wájú gùn ju tẹ̀yìn lọ yóò ṣubú lójú ẹsẹ̀ ni agbégilérí tẹ̀yìn lójú ẹsẹ̀ ẹ̀ ti gbàgbé ni àwọn tó ti ṣe lọ bíi tẹ̀yìn lánàá tí wọ́n ti ta ẹ̀jẹ̀ lẹ̀ kí wọ́n lè dépò wọ́n dépò wọ́n lopò wọ́n padà kú òun bẹ̀ ni ipò sì wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ipò ọ̀lọ́ ìwọ náà kú òun bẹ̀ dípò ọlọ́run bó o débẹ̀ ó sunkún bó o kú òun bẹ̀ bó o débẹ̀ tó gbẹ̀mí èèyàn ó sunkún gbọ̀n bá ń pé kẹ́ni tó débẹ̀ ọwọ́ abúra ẹni tó mélòó ní òtí ẹ̀mọ̀ túmọ̀ ara tá à ń bú wípé gbogbo ẹ̀mí aráàlú gbogbo ọrọ̀ ajé wọn gbogbo ètò ìṣẹ̀mí ayé wọn ó wà lọ́wọ́ rẹ ó sì ṣe tí wọ́n gbádùn mélòó nu yín ló ti wá ṣe táráàlú gbádùn o mélòó nu yín ló ti ṣe tí mẹ̀kúnnù ò sunkún mélòó nu yín ló ti ṣe tí mẹ̀kúnnù ọ̀jẹ̀ka mélòó nu yín ló sì gbọ́ ọbẹ̀ tó kú ó ti wulẹ̀ kó ṣe dáadáa tó tẹ́nìkan kò tiẹ̀ ṣépè fún kò sí kò rọrùn bó ṣe wulẹ̀ kó fẹ́ ṣe dáadáa tó ọ̀sà tiẹ̀ fara gbèpè ń bì kan ni bó ṣe pọ̀ fẹ́ ṣe títì tó dán mọ́rán owó lé àwọn kan oníwọ̀n sanwó fún àwọn ọ̀sán tán àwọn yẹn sì ń sunkún ebi pọmọ wọn kú ọjà bọ̀ níwájú Ọlọ́run kí ló dé tí desperation yìí wá pọ̀ tó báyìí desperation yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ débi pé lómi ń tọ́jú àlàáfíà ara rẹ̀ àlàáfíà tí ò ní o sì ń parọ́ fún wa pé o ní. ẹ jẹ́ kí Àtíkù ọbọ̀ta kó sọ fún wa pé bóun ṣe ń jóun pé òun dá pé tó bóun ṣe ń jóun with that age ẹ jẹ́ ọbọ̀ta kó wá sọ fún wa ẹ jẹ́ kí Tinubu wá sọ fún wa wípé ìrìn àjò tó ń rìn lọ ìlú èbó àwọn kan ṣe fàájì lọ lóòótọ́ ni ẹ jẹ́ kí Òbí wá sọ fún wa wípé àníyàn òun kó wọn tó sọ pé òun ọ̀sàárẹ̀ pé náà lọ́wọ́ àlẹ́mí òun nísìnyí yóò sọ fún wa wípé òun bìdòwò ni ìgbà tó ń dòdò tán lòun rí i pé ó lágbára òun ò lè padà mọ́. ti fi hàn gbangba kì í ti tàbí ṣùgbọ́n ipa wọn ti sọ àwọn kan ti sọ ìjiyàn gbídókòwò wọn àwọn tó sọ dókòwò ìjọba orílẹ̀ Nàìjíríà ṣé agbára tí wọ́n fi gbé Nnamdi Kanu láti Kenya tí wọ́n fi tíráàkì Sunday Igboho ní Benin Republic ṣé agbára yóò sí ń bẹ̀ láti tíráàkì àwọn pípọ̀ yìí ni. Recently wọ́n mú Boko Haram financial kan ní Egypt is a close spokesperson fún Sheikh Ahmad Gumi mo ti gbàgbé orúkọ ẹ̀ tẹ́ bá rántí orúkọ máa yẹn wọ́n mú na ìjọba ilẹ̀ Egypt àwọn tọ́ka pé ọkùnrin ó lẹ́bọ̀ lẹ́rù táǹgọ̀ pé DSS wọ́n move into action wọ́n sì bẹ̀rẹ̀ sí query man yẹn. Now Dubai United Arab Emirates àwọn náà ń mention orúkọ àwọn tó ń sponsor àwọn people yìí ipe kò sí lẹ́yìn pé
àwọn kan ló ń gbówó lẹ̀ fún wọn láti mọ̀ ṣiṣẹ́ bíi till now ìjọba Nàìjíríà sọ̀yàn kan lórí ẹ̀. Mo rí mímọ́ kí Navy Commodore Kúnlé Ọláwùmí sì ni àwọn náà jáde wọ́n sọ̀rọ̀ rẹpẹtẹ. Now àwọn wọn gbénú òkùnkùn ta fà sínú mọ́lẹ̀ because the posture àti ìdúró ìjọba yìí kò fún wọn pé wọ́n ṣe tán láti address issue yìí. Tó bá jà Boko Haram or bandit wọn ò lè release victim wọn láì gba ransom. Tó bá sì gba ransom definitely wọ́n rò wọn lágbára sí ni. Now àwọn tí wọ́n kó tó lóko ń bẹ̀ yẹ èmi ò rí iye tó jù láti fi rẹ̀mí padà nígbàgbọ́ tèmi ni o èmi ò rí iye tó jù láti fi rẹ̀mí ọmọ èèyàn padà ṣùgbọ́n ṣé kò jọ wípé wọ́n tún gbé agbára wọ̀ wọ́n lẹ́ẹ̀kan sí. ẹyẹ kí n tí èèyàn bá fẹ́ kọ̀wé tó bá ti kọ̀wé wọn ní èèyàn kọ ìfara forward ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan mo kọ́ ra forward ni màá wá wọnú story yẹn lọ dáadáa ṣẹ́rí without any doubt mi ò sọ wípé federal government mọ̀ sí bí wọ́n ṣe ń jiyàn gbé o ẹ gbọ́ mi dáadáa ṣùgbọ́n àwọn kan wà níjọba tí wọ́n ń ṣe agbódegbà fún wọn fún àpẹẹrẹ Erdogan wá nígbà kan ó láwọn terrorist wọ́n ní school mẹ́ẹ̀ẹ́dógún Nàìjíríà àgbọ̀n kankan pa rẹ̀ mọ́ arákùnrin tán mú ní Egypt yẹn àgbọ̀n kankan pa ẹ̀ mọ́ Sheikh Gumi ni spokesperson òun ló mediate láàrin àwọn tán bá jí gbé àtàwọn tí ń jiyàn gbé gọ́ọ̀mẹ̀ntì ò ṣe nǹkan kan eléyìí mú mi padà sọ̀rọ̀ Jonathan wípé nínú gọ́ọ̀mẹ̀ntì among the legislators the judiciary and the executive àwọn agbésùnmọ̀mí wà ń bẹ̀ so tá a bá wá wo gbogbo bí gọ́ọ̀mẹ̀ntì ṣe nǹkan tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ pé a release àwọn èèyàn ni o a help wọn láti gbà wọ́n ni o tá a bá wo nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì ṣe títí dòní ó sọ wípé ìjọba àpapọ̀ wọ́n di ojú kan wọ́n fojú kan rí náà ojú eléyìí tán di ni pé a tó súnmọ́ wọn táwọn èèyàn ń dákọ̀ wọn wọ̀ náà bẹ̀ eléyìí tí wọ́n lálẹ́ ìrìntàn Sunday Igboho pé ẹjẹ́ á lọ Republic of Benin ẹjẹ́ á lọ bí ká lọ gbó wọn tó yẹ ká gbé gangan tán ní kòkó bọ́bọ̀ wọn bọ́ gbogbo eléyìí tí wọ́n sọ pé wọ́n release èèyàn yìí sójà àṣìṣe yìí mi ò tẹ̀lé Ọmọlolú nbìkan Ọmọlolú sọ pé kò yẹ kán yinra wọn èyí tó bá dé àkókò kan ya tiẹ̀ mọ́ sọ bẹ́ẹ̀ sì jẹ́ èmi ni ìmọ́lẹ̀ àti ẹnìkan sọ ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ sì jẹ́ bọ́ meanwhile ojú kan tí wọ́n là yẹn ìlójú tó fi ń gbé Sunday Igboho ojú tó fi ń gbé Kanu irú ojú yẹn náà wọ́n bá là láti lọ́ọ́ fi wo àwọn tó ń ṣiṣẹ́ láabi tí wọ́n ń jí àwọn èèyàn gbé yìí tómi láàrin legislator tómi láàrin executive àwọn kan lẹ́ owó fágbésùnmọ̀mí láti lè tẹ̀síwájú. Yeah, you know the body of the story tells the story. Bẹ́ẹ̀ni. Not the headline. Bẹ́ẹ̀ni. Yeah, Abi. Bẹ́ẹ̀ni. Headline just give a clue. Bẹ́ẹ̀ni. Yeah, I think the two national dailies they did justice to this story. Justice tán ṣe ni pé nínú body wọn analyse bó ṣe jẹ́. Okay. But jẹ́ ká gan kọ́kọ́ analyse. Wọ́n ní tí ó bá jẹ́ pé force ní àwọn sọ́jà ni wọ́n fi gba àwọn ẹni ẹ lọ́wọ́ agbésùnmọ̀mí ṣé wọ́n ò ráàyè wọn kó bọ̀. kò possible. kò possible. wọ́n lè kú lẹ́lẹ́jà ta. ẹ ti gẹ́tẹ̀ bẹ́ẹ̀. wọ́n ti kó body bag lọ́wọ́ fi kó. because sorry Socrates ẹ má bínú because àwọn bíbí yẹn ní one particular method kan tó máa náwó force sí wọn àwọn tí wọ́n wà hostage wọn wá fi ṣe defence. bẹ́ẹ̀ni. so fún wọn láti wá rí gbogbo 23 yẹn kó bọ̀ a ti mọ̀ pé negotiation. that's number one. Yẹn fine. Number two ni pé nínú ìròyìn náà ti fi yé wa wípé ìjọba ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀. Okay. Presidential committee ni. Okay. pé ẹ lọ wá gbogbo ọ̀nà tẹ́ fi gba àwọn ọmọ yẹn jáde. Good. Lórí ìrabọ̀ tó jẹ́ olórí ọmọ ológun òun náà wá fi ṣe olórí ìgbìmọ̀ yẹn àtàwọn èèyàn. So wọ́n wá ní pé we have secured nínú ọ̀rọ̀ tán sọ we have secured the release of the remaining 23 negotiation hostage. ṣe wọn kọ́ ẹ̀kọ́ bá lọ́wọ́. We have secured. òyìnbó yẹn ní kájọ falà sí ó ti yé wa bá. Get it. So it's either negotiation permutation ransom or anything. gbogbo ẹ̀ ni wọ́n lò. So ìtàn ìwárò ni pé ká dúpẹ́ lọ́wọ́ wọn. àwa nídìí ká wá. fún pé wọ́n ti ẹ̀ gba àwọn ọmọ ọlọ́mọ torí àwọn ẹbí tó ní àwọn ọmọ yẹn
wọ́n rí wọn gbà wọ́n dẹ̀ ni wọ́n ti wà ní àkàtà àwọn ọmọ ológun báyìí. ìjọba mọ bíi tí àwọn tí ń gbé yẹn wà láti ẹjọ́ ẹni wọn ò dẹ̀ ṣiṣẹ́ lé lórí. bọ̀ tí ẹ fẹ́ mọ kó ń tẹ́ sọ jẹ ni ẹ ti sọ́rí fúnra yín bí ìwọ́n mọ̀ bẹ́ẹ̀. èmi mọ̀ pé nígbà tí ẹ̀yin àti Gumi ń jà. àti ìparí àlè parí ìjà náà àlè parí ìjà ó fi hàn yín pé lápá kan náà aṣọ green táwọn tí ń jiyàn gbé yẹn wọn kan náà ní kó yúnífọ́ọ̀mù yẹn fún wọn. I disagree. wọ́n rán ni. wọ́n rán ni. ọ̀sọ̀ ọlọ́pàá ni wọ́n máa rán wọn rán sọ sójà. ayé ti kúrò láyé báwọn. wọ́n rán sọ sójà ni aṣọ mopo náà máa rán 1983 tàbá ti fẹ́ selection. wọ́n ti rán. iná máa rán 1983. àwọn kan ni wọ́n jí àwọn gbé lójú ọ̀nà márosẹ̀ Èkó sí Ìbàdàn gbà kan. wọ́n ní wọ́n wọṣọ green. wọ́n náà wọṣọ sójà. exactly. àwọn kan náà ti sọ oríṣiríṣi náà ni wọ́n wọṣọ sójà so kò ṣe pé sójà ló ń kó gbogbo ẹ̀ fún wọn. bẹ́ẹ̀ni. kò ṣe a lè disagree pẹ̀lú yín pé torí àmì ilé ọba mi ò lè kì í jà. ó ti rí ni. ẹni a bá sọ fún yín ó máa di ẹ funfun tó bá ti dénú ata tán. bẹ́ẹ̀ni tó bá mú àfọ́jú tó bá mú àlejò tí ń bá mú àfọ́jú ó lọ́wọ́ mi. kéèyàn ò dé kìí ṣàfọ́jú nìkan o kéèyàn ọ̀dọ́ bàgùn ní ìsìnkú pé bí wọ́n ti sọ àbá fún babalọ́lá sínú ó lé lọ sọ fún kéèyàn ò dé ọ̀dọ̀ wa ní ìsìnkú pé bàbá Oríyọmí wọ́n sí ibi ó lé lọ sọ fún gẹ́ẹ̀tì ṣàfọ́jú nìkan so etí yóò bá fi lòwe ni pé tàrí àfọ́jú ni wọ́n fi ń bù ni so ó ti yẹ yín bẹ́ẹ̀ wọ́n fi ń bú ẹni tó tiẹ̀ tó wà ní sàlẹ̀ tó ń bú àtàwọn ọmọ rẹ̀ ni wọ́n fi sọ pé àlejò kan lọ sọ fún un àlejò kan ti ara àlejò kan ti ń bá wa jà wọ́n fẹ́ bú wa lórí kára àtàbọ̀ ń bú wa yìí o. so now with the situation of things now tíjọba gbé ìgbìmọ̀ kalẹ̀ ẹ ló bá wa gbà wọ́n jáde gbogbo kó mi ẹ sábà wa gbà wọ́n jáde sẹ́ta arẹ́yìn nìyẹn táwọn ọlọ́pàá àwọn sójà náà sì gáìdì àwọn tó ń ṣiṣẹ́ yẹn pé kọ́ mọ̀ jẹ́ pé during negotiation o káwọn yẹn má bínú pé wọ́n yìnbọn kankan o ètò túmọ̀ sí pé àwọn tó negotiate àtàwọn tí wọ́n fẹ́ gba ọmọ lọ́wọ́ wọn ò ti rí àwọn ọmọ wọn ò sì rí àwọn tó kú wọn bẹ́ẹ̀ni wọn ò sì máa jọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ṣùgbọ́n má yẹun láfáwọ́dá wọn ò gbọ́dọ̀ yìnbọn torí tí wọ́n bá yìnbọn àwọn ọmọ tí wọ́n fẹ́ kó wọn ní rí wọn kó wálé mọ́ bẹ́ẹ̀ni kò sí rán bẹ́ẹ̀. ṣé ẹ̀yin ò fẹ́ pé kì í ṣe pé àwọn agbésùnmọ̀mí gangan wọ́n nílò àwọn ọmọ tí wọ́n ń kó owó ni wọ́n nílò. no àbí wọ́n fi wọ́n ṣe protection torí pé àwọn sójà ń rí bí ibùba wọn bọ́wọ́ ò ní fẹ́ ju àdó olóró bẹ́ẹ̀ kán máa waste àwọn ọmọ yìí tẹ́ bá rántí pé Chibok girls nígbà tó kó wọn. nígbà wọn kó wọn ìgbà yẹn làwọn ẹni ìbẹ̀rẹ̀ ni wọ́n ń strong sí ṣé mo pa àwọn sójà ń fèsì wọn tẹ́lẹ̀ tí wọ́n ń lé wọn tán pa wọ́n tán ṣe bọ́ nígbà tó kó àwọn Chibok girls yẹn àwọn ọmọ tó pọ̀ tó báyìí á wà á pa wọ́n á waste wọn díẹ̀díẹ̀ wọ́n wá múfù lọ wọ́n rí wọn ṣùgbọ́n kàkà kí wọ́n pa àwọn agbésùnmọ̀mí yẹn wà láàrin wọ́n wàá to àwọn ọmọ yẹn wọ́n wà kò sí bí wọ́n ṣe pa wọ́n láì pa àwọn ọmọ yẹn wọ́n fi wọ́n ṣe protection ọmọ nǹkan kan wá sí mi lẹ́mìí Israel àwọn Israeli soldier kan wọ́n bọ́ sọ́wọ́ àwọn tó jí wọn kó ìjọba ilẹ̀ Israel Prime Minister Israel wọ́n devise me pé kí la fẹ́ ṣe láti gba àwọn ẹ wá give condition fún Israel ìpè tẹ́ ẹ̀ bá tú àwọn tí ó wà ní àwọn èèyàn wa tó wà lákàtà yín náà lẹ̀ tó dé 274 àwọn ò ní release ọmọ ogun Israel tó wà lákàtà àwọn fún yín wọ́n wá swap wọ́n swap ti gbé kóòtù mi wá kí n kóòtù ẹ wá. but ìgbà tẹ́ lọ bá àwọn people yìí tó dàbẹ̀ pé wọ́n negotiate láti pé kán release àwọn people yẹn that means pé ẹ mọ hide out tiwọn. military intelligence. the word negotiate is not here. wọ́n dẹ̀ secure the release of so irú gbàtẹ́ ti means tí wọ́n fi secure. wọ́n sọ fún wa so irú gbàtẹ́ ti wá secure wọ̀n yẹn military intelligence yẹ kó refill bí táwọn hide out àwọn people yẹn kẹ́dẹ̀ try láti arrest wọn to me ẹ gbà wọ́n sì tún wọ́n lè continue inú iṣẹ́ yẹn. I don't understand you. wọ́n sì lè continue iṣẹ́ a sì mọ̀ pé wọ́n sì why do you forget gọ́ọ̀mẹ̀ntì sì ti sábà. ẹ ti máa gbàgbé nǹkan ẹ ti máa tètè gbàgbé nǹkan jù. Buhari àmọ́ ní Buhari kí lórúkọ rẹ̀. ẹ já lọ bí story gidi. no Lai Muhammed sọ̀rọ̀ fún wa yìí pé. Comrade Fẹ́mi Babalọ́lá ọba àpàrọ̀ wọ́n tí wọ́n mọ̀ pààrọ̀. Comrade Fẹ́mi Babalọ́lá. ọ̀rọ̀ federal government yé mi. we have better stories here. ọ̀rọ̀ federal government yé mi gan. there are so many better stories. màá rán yín létí ẹ̀ sì dákẹ́nsìn. tí military bá máa hide out wọn kí ni wọ́n ṣe fún wọn kí ni military ṣe fún wọn. ó yẹ kán lọ arrest wọn ni. wọ́n lọ arrest wọn. kán lọ bá wọn jà kán dé arrest wọn. wọ́n bá tán bá dẹ̀ lè pa wọ́n gba ẹ̀kọ́ dàrú náà ni wọ́n tẹ́lẹ̀ tán ti ṣe àgbẹ̀dọ̀ that's all.
what happened kí ló ṣẹlẹ̀ nígbà tí àwọn tẹniki military lọ ká máa yé wọn táwọn wá ká military máa yé military Kaduna. ni mo sọ pé gọ́ọ̀mẹ̀ntì ló compromise. ni mo fi sọ fún gọ́ọ̀mẹ̀ntì ló sẹ́wọ́ sí agbẹ́dẹ́ máa bọ̀ ipe ṣẹ́gẹ̀tẹ̀. kí ló ṣẹlẹ̀ nígbà tó lọ ká military mọ́ bẹ́ẹ̀sì wọn níbi tí wọ́n pé ó ní number 1 o àbí bẹ́ẹ̀ni number 2 ní tìbàdàn bí o àbí bẹ́ẹ̀ni ibi second division tìbàdàn bẹ́ẹ̀ni bí first division ní yóò wà Kaduna ibẹ̀ náà sì ní NDA wà ẹ̀ńdẹ̀ tí kọ́ ọmọ ológun wọ́n tẹ̀ lọ ká wọn mọ́bẹ̀. náà wọ́n leader wọ́n gun kẹ̀kẹ́ bíi 300 wọ́n wọnú Kuje prison wọ́n release àwọn èèyàn tó ní ìgbà tí lẹ́mọ̀ àti Buhari bá fẹ́ kí ní ìparí lọ́wọ́. ẹjọ ní ẹwò ẹ fi Kuje prison lẹ ẹ fi every other places tán lọ lẹ́sẹ̀ wọ́n lọ bọ́ ọmọ ológun ní bùbá ọmọ ológun wọ́n dẹ̀ pa nínú wọn àdẹ̀gbọ́ pé àwọn ọmọ ológun pa nínú àwọn. wọ́n pa bẹ́ẹ̀ o. to you see the infantry láti lọ bá wọn láti wọ bẹ̀yẹn. tí kó artilleries Nàìjíríà sí. ọjọ́ ọjà bọ́nú ròyìn. President Muhammadu Buhari máa sọ táǹtì kìíní ẹ̀ máa hẹ́ndì. àwọn ni wọ́n wà náà. no. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTV. Keep watching DriveTV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò DriveTV. Thank you. Kí ló wí? DriveTV, driving you around the world.